Ẹ tún káàbọ̀ sí abala tá a ti ń sọ nípa àwọn akọni ọmọ Yorùbá tòótọ́ tá a lè gbàgbé títí láyéláyé nítorí iṣẹ́ tí wọ́n ṣe lásìkò tó wà ní ayé, èyí tó gbé ògo tiwọn àti ti gbogbo ilẹ̀ Yorùbá ga, tá a sì tún sọ̀rọ̀ nípa wọn títí dàsìkò yìí. Láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, ìtàn akọni ilẹ̀ Yorùbá ni tó jẹ́ akọni ìlú Ìbàdàn, èèyàn Baṣọ̀run Ògúnmọ́lá, ọmọ bíbí ìlú Òwú ní ìpínlẹ̀ Ọ̀ṣun là ń gbéyẹ̀wò. Lọ́sẹ̀ tó kọjá a ti jẹ́ kí ẹ mọ̀ pé Baṣọ̀run Ògúnmọ́lá ó ṣàbẹ̀wò sí àwọn olórí Ìbàdàn nígbà náà, ìyẹn Ìbà Olúyọ̀lé àti Balógun Ọ̀dẹ́rìnlọ, láti tọrọ ààyè àti ibi tí yóò máa gbé nílùú Ìbàdàn gẹ́gẹ́ bí àlejò. A jẹ́ kí ẹ mọ̀ pé inú igbó kìjikìji tó jẹ́ igbó èèwọ̀ àti igbó àìwọ̀ fáwọn ọmọ ìlú Ẹ̀bá Ọ̀dàn torí Ìbàdàn báyìí, ó ní inú igbó tí Baṣọ̀run Ògúnmọ́lá lòun fẹ́ máa gbé, táwọn Baṣọ̀run Balógun Ọ̀dẹ́rìnlọ àti Balógun Ìbà Olúyọ̀lé, ìyẹn Ìbà Olúyọ̀lé àti Balógun Ọ̀dẹ́rìnlọ, tí wọ́n sì ń wò pé bí Ògúnmọ́lá bá ṣe bẹ́ẹ̀ tó wọnú igbó tí wọ́n padà kọ́ agbègbè Gbọ̀ngán ńlá Màpó ìlú Ìbàdàn sí ní agbègbè ọjà bàbá lásìkò yìí, àwọn iwin, àlùjànnú àtàwọn ẹranko burúkú tó wà nínú igbó náà ni yóò padà pa Baṣọ̀run Ògúnmọ́lá o. Ẹ tún káàbọ̀ lọ́sẹ̀ yìí. Gbàrà tí wọ́n ti dẹ́rù bà Baṣọ̀run Ògúnmọ́lá pé igbó èèwọ̀ ló wù láti lọ kọ́ ilé ẹ̀ sí, ṣàsọ fún yín pé akọni ní Ògúnmọ́lá ó lóògùn kọjá sísọ, ó mà yárì, ó ní inú igbó gan-an, nínú igbó náà tí wọ́n pè ní igbó èèwọ̀ inú yóò máa gbé. Kódà wọ́n jẹ́ kí Baṣọ̀run Ògúnmọ́lá tiẹ̀ mọ̀ pé kìnìún kan wà nínú igbó náà tó máa ń pa àwọn ẹranko ẹgbẹ́ ẹ̀ àtàwọn èèyàn tó bá wọbẹ̀ jẹ, ṣùgbọ́n eléyìí kò máa yí Baṣọ̀run Ògúnmọ́lá lọ́kàn padà o. Ó gba inú igbó náà lọ tó sì bẹ̀rẹ̀ sí ni máa gbé bẹ̀. Bí Ògúnmọ́lá bó ṣe dénú igbó yìí tó fi ewé tó fi kọ́ ilé tí ò máa gbé, mà tún gbé fàjẹlẹ̀ o. Ìgbà tó gbé fàjẹlẹ̀, Ifá tún sọ fún pé yóò ní láti tẹ̀síwájú díẹ̀ kó òun gbó náà lọ sọ wájú nítorí ilẹ̀ ibi tó wà náà kò lè gbé. Ṣùgbọ́n kí Baṣọ̀run Ògúnmọ́lá tó kúrò ńbẹ̀, ó ti sọ ọ́ dìlú o. Gbogbo àwọn iwin àti àlùjànnú tó wà nínú igbó yìí inú máa fi oògùn àti agbára ẹ̀ lédànù. Kódà ìwádìí wá fìdí ẹ̀ múlẹ̀ wípé kìnìún tí wọ́n ló máa ń pa àwọn èèyàn àtàwọn ẹranko ẹgbẹ́ ẹ̀ ní ìlú Ìbàdàn gbà náà nínú igbó yìí, Baṣọ̀run Ògúnmọ́lá ló padà pa tó rẹ́yìn ẹ̀ o. Nígbà tí Ifá ti sọ fún Baṣọ̀run Ògúnmọ́lá pé kó tún sún síwájú kúrò díẹ̀ níbi tí wọ́n kọ́ Gbọ̀ngán Màpó sí lásìkò yìí, Ògúnmọ́lá mà tún tẹ̀lé àṣẹ Ifá, ó tún sún síwájú. Ibi tí Ògúnmọ́lá tó sún sí lásìkò yìí gan-an níbi tí ilé Ògúnmọ́lá wà lásìkò yìí ní ìlú Ìbàdàn o. Ibẹ̀ ìgan ni Ifá ní yóò gbé Ògúnmọ́lá, ibẹ̀ náà ni Ògúnmọ́lá sì ń gbé, ibẹ̀ ló ti ń lọ sójú ogun, ibẹ̀ ló ti ń ṣe gbogbo nǹkan títí tí ọlọ́jọ́ fi dé tó fi jáde kúrò láyé. Ìwádìí wá jẹ́ kó di mọ̀ pé bí Ògúnmọ́lá ò bá lọ jagun Ifá, iṣẹ́ Ifá ẹ̀ ló máa ń ṣe, kó ló máa ń lọ sáwọn abúlé káàkiri láti lọ ṣe iṣẹ́ Ifá fáwọn èèyàn. Iṣẹ́ Ifá ìgan ni wọ́n ló gbé Ògúnmọ́lá lọ sí agbègbè kan tí wọ́n ń pè ní Olóòṣà Òkè tó wà lágbègbè Mọ́níyà ní ìlú Ìbàdàn lásìkò yìí, níbi tó ti gbọ́ ìròyìn Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó lóògùn bí àrọ̀ nígbà náà, èèyàn Kúrúnmí Àjàdí Ìpò tó wà ní ìlú Ìjàyè tí wọ́n ti parun báyìí. Lásìkò tá à ń ṣèwádìí ìtàn yìí, àwọn mọ̀lẹ́bí Ògúnmọ́lá tán bá Yorùbá Tòótọ́ sọ̀rọ̀, wọ́n jẹ́ ká mọ̀ pé oore ni baba ńlá àwọn yìí ó ṣe Kúrúnmí Àjàdí Ìpò, ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó padà di ibi. Wọ́n ní Mọ́níyà, ìyún agbègbè Olóòṣà Òkè tí Baṣọ̀run Ògúnmọ́lá lọ láti ṣiṣẹ́ Ifá yìí, ìní ó ti gbọ́ ìròyìn bí ìyàwó kékeré Kúrúnmí tí ò ṣe rọ́mọ bí o. Èyí gan-an ló jẹ́ kí Ògúnmọ́lá gba ìlú Ìjàyè lọ láti dífá fún Kúrúnmí. Àsìkò yìí ni wọ́n sì ní Ògúnmọ́lá ó sọ nǹkan tí Kúrúnmí yóò ṣe gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ tí ìyàwó ẹ̀ yóò fi róyún ní tí yóò sì bímọ. A gbọ́ pé lẹ́yìn tí Kúrúnmí ń tẹ̀lé ọ̀rọ̀ tí Ògúnmọ́lá sọ, ìyàwó ẹ̀ kò mọ oṣù náà jẹ́ tó fi lóyún o. Ibi tí wàhálà ti wá ṣẹlẹ̀ ni pé wọ́n nígbà tí ìyàwó Kúrúnmí fẹ́ bímọ, odidi bí ọjọ́ 6 gbáko ló fi rọbí tí kò rọmọ bí. Ṣé kò kú sí ọ̀nà ìbánisọ̀rọ̀ fóònù nígbà náà? Kí wọ́n tó rí Ògúnmọ́lá gbé dé Ìjàyè, ara ti ní ìyàwó Kúrúnmí kọjá sísọ, kódà ó ti fẹ́ kú. Ṣùgbọ́n wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ètùtù àti ìwádìí, Ògúnmọ́lá rí nǹkan ṣe sí ìyàwó Kúrúnmí, ó sì bímọ láyọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n o, àwọn mọ̀lẹ́bí Ògúnmọ́lá tó bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀, wọ́n ní kíkàkà kíkí Kúrúnmí kó fẹ̀mí ìmoore hàn sí Ògúnmọ́lá baba ńlá wọn,
níṣẹ́ ni wọ́n ló máa so mọ́lẹ̀ bí ewúrẹ́ tó sì ní ṣe lòun yóò pa òun ó fi bọ Ògún nítorí pé kò tètè dé lásìkò tí ìyàwó òun tó ń rọ̀bí lọ́wọ́. ó tilẹ̀ jẹ́ pé ohun tí a gbọ́ lásìkò wádìí rẹ̀ ṣùgbọ́n ohun tó a ti máa ń gbọ́ tẹ́lẹ̀ tó wà níta tẹ́lẹ̀ ni pé Ògúnmọ́lá ló ṣíwájú ogun Ìjàyè àkọ́kọ́ tó lọ kó ogun ká Kúrúnmí Àjàdí Ìkúnmọ́lé tí Kúrúnmí mú tó so mọ́lẹ̀ bí ewúrẹ́ tó fẹ́ pa á bọ Ògún kó tó di pé ọ̀kan lára ìyàwó Kúrúnmí múra fún Ògúnmọ́lá bí obìnrin tó sì sáré ìsápadà sí ìlú Ìbàdàn. Ogun Ìjàyè kejì tí wọ́n ti lọ gbìjà Aláàfin Ọ̀yọ́ lára Kúrúnmí ìlà gbọ́ pé Ògúnmọ́lá ló ti padà rẹ́yìn Kúrúnmí lẹ́yìn tí wọ́n fún odò Ọ̀ṣà tó gbẹ́kẹ̀lé ní ìwọ̀jẹ tí ìyẹn sì gbẹ ẹ̀ dànù. ìyẹn àti gbé ìtẹ́lẹ̀ jáde láìpẹ́ yìí lábala ẹ̀. ṣùgbọ́n ìwádìí wá jẹ́ ká di mọ̀ láti ẹnu àwọn mọ̀lẹ́bí Baṣọ̀run Ògúnmọ́lá nílùú Ìbàdàn ìpè bẹ́yẹn bá wò lóòótọ́ ìpè báwo ni ìtàn tí ó wà ń ta tẹ́lẹ̀ ìpè Kúrúnmí ó kàn lọ jagun Ògúnmọ́lá lọ jagun Kúrúnmí so mọ́lẹ̀ ìyàwó Kúrúnmí ó wá jẹ́ kú ó fi Ògúnmọ́lá sílẹ̀ ó jẹ́ kó rọ́nà lọ. àwọn mọ̀lẹ́bí Ògúnmọ́lá tán bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ pé ó yẹ kéèyàn náà wo ìtàn tó wà ń ta ẹ̀ pé kí ló fà á tí ìyàwó Kúrúnmí tó fi yọ̀ǹda Ògúnmọ́lá tó tú sílẹ̀ níbi tó so mọ́lẹ̀ sí. wọ́n lè tójú òótọ́ ọ̀rọ̀ ni pé oore tí Ògúnmọ́lá baba ńlá àwọn ṣe fún Kúrúnmí látara ìyàwó ẹ̀ tó fi rọ́mọ bí òun ni ìyàwó Kúrúnmí ló fi ṣàánú fún un. èyí ó wù kó jẹ́ tójú òótọ́ nù tàn méjèèjì. ní tó ṣàpadà ṣẹlẹ̀ ni pé lẹ́yìn tí Kúrúnmí tó ti so Ògúnmọ́lá mọ́lẹ̀ ìjà ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ ìyẹn Aláàfin Adélù àti Kúrúnmí tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ńgbà náà. ní gbogbo àtà ń sọ yìí Ògúnmọ́lá ti di ọ̀kan lára àwọn jagunjagun àti àwọn akọni ilẹ̀ Ìbàdàn. nígbà tí Aláàfin Ọ̀yọ́ tó ti ṣígun fún àwọn Balógun Ọdẹ́rìnlọ Balógun Òbíkúnlé Ìbà Olúyọ̀lé Balógun Ọdẹ́rìnlọ Balógun Òbíkúnlé pé kí wọ́n lọ pa Kúrúnmí. Ògúnmọ́lá náà wà lára àwọn jagunjagun tó lọ láti ìlú Ìbàdàn. báyìí ni Ògúnmọ́lá òun náà tẹ̀lé àwọn jagunjagun tí wọ́n lọ bá Kúrúnmí Àjàdí Ìpó tó lóògùn kọjá sísọ tó lóògùn bí àrọ̀ ní ìlú Ìjàyè. ṣùgbọ́n Ògúnmọ́lá ó tún bi Ifá léèrè pé kí làwọn máa ṣe lórí ọ̀rọ̀ Kúrúnmí nítorí pé mọ̀ pé ọkùnrin ogun tí ò ṣeé dojúkọ ni. báyìí ni Ifá darí Ògúnmọ́lá sọ́dọ̀ babaláwo Kúrúnmí láti wádìí agbára ẹ̀ o. èyí inú mà jẹ́ kí Kúrúnmí ó wá babaláwo Ògúnmọ́lá wá babaláwo Kúrúnmí kan o. bẹ́ẹ̀ ni wọ́n jọ sọ̀rọ̀ wọ́n jọ múlẹ̀. bẹ́ẹ̀ ni babaláwo Kúrúnmí ó sọ àṣírí agbára Kúrúnmí fún Ògúnmọ́lá èyí tó gbàdá jẹ́ kí Ògúnmọ́lá padà borí Kúrúnmí nínú ogun Ìjàyè kejì. gbàrà tí Ògúnmọ́lá tó ti ṣẹ́gun Kúrúnmí nípa aṣọ agbára ẹ̀ tó gbé tó padà dé ìlú Ìbàdàn lẹ́yìn ogun Ìjàyè kejì ibì kan tí wọ́n ń pè lókè Àdú ló kó àwọn ìyàwó Kúrúnmí àtàwọn ọmọ ẹ̀ tí wọ́n gbà sílẹ̀ sí ìlú Ìbàdàn o. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tó ń gbádùn tàn yìí ọdún mélòó ni Ògúnmọ́lá lò gẹ́gẹ́ bí baálẹ̀ àti aṣíwájú ìlú Ìbàdàn? kí ló fa ikú ẹ̀? níbo ló kú sí? ọ̀sẹ̀ tó ń bọ̀ láàmú ìdáhùn wá sí àwọn ìbéèrè yìí táàsì máa fẹnu ìtàn akọni ilẹ̀ Yorùbá yìí àti akọni ilẹ̀ Ìbàdàn táàfin máa gúnlẹ̀ títí dọ̀sẹ̀ tó ń bọ̀. ẹ fẹ́ bá wa sọ̀rọ̀, ẹ fẹ́ ṣe kóríyá fún wa, àbẹ́yìn fẹ́ ṣe ìpolówó? nọ́mbà fóònù tẹ́ fi bá wa sọ̀rọ̀ rèé 08052009427. Yorùbá Tòótọ́, agbẹnusọ ọmọ Káàárọ̀ Oòjíire.